So Bishe Solema Binu, so this is the part 2 of what I'm saying. The video I made earlier. So Bishe Solo Lizzy, Shotiri, Alakisa, Konsho Yalasho. Ìgbà tẹ́mi mọ Lizzy lórí social media, ìgbà tí ọ̀rọ̀ wọn àti Tóyìn ṣẹlẹ̀, ṣé ń gbọ́ mi. And the world were against her then. That was when I stood by her. But èmi ti máa ń rí Lizzy lórí platform. Ipe wọ́n jó wọ́n fi aṣọ polówó lórí internet. Lizzy ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ká máa jó polówó. I love what she does. I love what she represents them because ó máa múra, ó máa concentrate ní kò ní ń bá wọn lọ party olórí burúkú, kò ń bá wọn cross fuck nínú Yorùbá àwọn ọmọ ní theater industry. She doesn't do all that. She focus. She's a lady that focus until ìgbà tán tí olórí burúkú èṣù owó bàtà àti Sọjí àti Esabod ton gbé woman yìí wá sórí internet ton bẹ̀rẹ̀ sí ní ṣépè fún ọmọ tuntun tó ṣẹ̀ṣẹ̀ bí. Sherry, I have once been a victim of bully. So I know what it takes. Let it stand to being bullied. Ṣé ń gbọ́ mi. Tẹ́ bá rí Lizzy tó rí báyìí sìn, àwọn olórí burúkú bí èṣù owó bàtà, bí èṣù of London, àwọn ló sọ di bẹ́ẹ̀. Now that is now the bone of contention. Lizzy, mani ní máa jẹ́ pé alákìísà ò kì í ṣọ̀rẹ́ aláṣọ. Mo rántí ìgbà tán fẹ́ kọ́kọ́ joyè nílùú kan tí gbogbo wọn lọ. You stood out among them. They all look up to you. They all want to be like you, Lizzy. So, ó ti jẹ́ kó mọ̀ pé the envy will definitely be there. Abeg gbọ́ mi. Ẹ̀yin èèyàn wa, Bukky Jesse ó sọ̀rọ̀ nípa Lizzy Anjorin o. Ó ti sọ̀rọ̀ nípa Lizzy Anjorin bí arábìnrin ọ̀hún bí wọ́n ṣe ń rò pé ó ti ya wèrè. Ó ní kò ya wèrè o. Ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká gbọ́ látẹnu Bukky Jesse. The envy will definitely be there. Lizzy tí gbogbo yín sọ pé ń ṣépè fọmọ lẹ́ni. Lizzy ò dédé máa ṣépè fọmọ. Ẹ̀yin tẹ́ ẹ mọ̀ bẹ̀rẹ̀ wàhálà yìí. Ẹ lọ wá fídíò kẹ́ lọ wò bẹ̀rẹ̀. Ipe wọ́n gbé ọmọ ṣépè, àwọn olórí burúkú ìgangan ló bẹ̀rẹ̀ sí ní gbé ọmọ Lizzy ṣépè. Ọmọ tuntun bó ṣe bí Florida sílẹ̀ báyìí. The second day ló ti gbé ọmọ yìí. Ọjọ́ méje ló fi bẹ̀rẹ̀ sí ṣépè fún ọmọ tuntun. Lizzy ò fún wọn lésì. Àwọn èèyàn àwa èèyàn báyìí la jà fún gbà yẹn pé báwo lẹ ṣe máa ṣépè fún ọmọ tí ó ṣẹ̀yìn. Lórí pé Lizzy fi ọkọ olórí burúkú ẹ̀yin ọmọ ní tíátà ìkẹrẹ ẹ̀rí kan ṣe kan ẹ̀ ń cross fuck kiri ni ẹ̀yin náà lẹ bọ́ta ó fọkọ lọ́kọ ó ṣe. Lizzy, it's high time. I know you are a reserved person. Mo ti gbọ́ any dirty things about you compared to all this àwọn ọmọdé chatter. They cross fuck, they beg, they are begging. Wọn ò ní nǹkan, wọn ò láṣọ gidi lórí ìkọ́ alákìísà ni wọn ò lè dúró láwùjọ gbogbo wọn ò ní tàn re. So what do you expect? They will definitely envy you. Lizzy, I know you have been staying on your lane. Stay on your lane. Ẹni tó bá rí ẹni kò rí, ẹni tí ò rí ẹ má rí. Please, enough of this their gang fighting. Jẹ́ kó lọ kú dànù. Wemi, I will be using my own as an example this morning. Nínú Manchester, alhamdulillah. Àwọn tí ó forúkọ mi ṣiṣẹ́ nínú ìlú yìí ló pọ̀ jù. Ìgbà tó máa gbé ogun burúkú iná bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Mo jù wọ́n sínú bíìnì ní good radiance to rubbish. Àgùntàn òjé lábẹ́ Gẹ̀ẹ́sì mi ìtọrọ lọ́wọ́ yín kàkà bẹ́ẹ̀. Èmi ni mò ń ná fún yín, èmi ni mò ń fún yín, èmi ni mò ń dúró fún yín, èmi ni mò ń I'm always there for them. Ẹ wá ní kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe. Mo jù wọ́n sí kọ̀ǹga ni wọ́n exist. Wọ́n ò dẹ̀ lè exist mo bó ṣe wà yẹn Lizzy. Because ẹni tó bá ti ṣòótọ́, Ọlọ́run á máa gbé lékè ni. No matter what. Àbí nǹkan tí mo sọ yé yín. So kí ni mo fẹ́ fàyọ? Lizzy, on my envy. Just ignore. You are doing well. You are doing well. Mr. I have once advised you that you should stop. And you make me understand. I want people to frustrate. Which I understand. Sometimes, fire for fire. But what do you expect from them? That you are Musa. He was supposed to but oti gbàgbé match. O lo comment o bu girl Ìsàbẹ̀bí tí Ìyábọ̀ ti gbé pé wọ́n no lọ sí Ìdúmọ̀tà lọ jalè tí gbogbo ade pé kò jalè wọ́n parọ́ mọ́ ni. But girl yìí ò tún wò ó tún padà wá wish ẹ luck. Ó wá sọ fún pé kó má wá. Ẹ jẹ́ ká fọ̀rọ̀ ṣírò ara wa. En tí mo náwó ọ̀fẹ́ sí tó wá reply mi bẹ́ẹ̀ yẹn ẹlẹ́ran ara ni gbogbo wa.
ẹ má sọ pé Ọlọ́run ló mú, ẹ má sọ pé ó ń wá ọ̀rẹ́ ó fẹ́ wá record. Dayọ̀ kòkòrò tó ń jẹ̀fọ́ gbogbo yín abẹ́ ẹ̀fọ́ yín ló wà. ẹni tó ń jẹ yín lẹ́sẹ̀ Gistlover Ìyábọ̀ Òjó tó ń jẹ gbogbo yín lẹ́sẹ̀ àárín yín ló wà. ṣebí gbogbo yín worship ẹ̀ kó má bàa gbé yín ni. ìwà dọ̀tí tẹ́tíjọ́ ṣe ẹ̀ worship ẹ̀ ni. ẹ̀yin sọ pé Lizzy fẹ́ lọ tú àṣírí ẹ̀ síta ó fẹ́ lọ wọnú ilé ẹ̀. tí wọ́n bá ṣe ara kí ó aya Dayọ̀ Amusa ṣé wọ́n ṣe nǹkan táyọ̀ gbọ́dọ̀ gbọ́ ni. ẹ ṣe rere o, ẹ jẹ́ ká ṣe rere ìtorí ọjọ́ ìní kọ́ ìtorí ọjọ́ ọ̀la ni. ẹ lè máa fi òpó ń dùn léni but let me tell you nǹkan tá bá ṣe ọ̀rọ̀ ìtàn ní lọ́la o. Lizzy ò ṣe gbogbo yín o. ẹ dẹ̀ mọ̀ pé many of you tẹ́ lọ gang up lẹ́ni gbogbo wọn ló ń support Lizzy tẹ́lẹ̀ tí Lizzy ò dẹ̀ bá níjà but ẹ gang up just because you don't like her progress ṣóun ló àti yín jẹ ni. ìgbà tọmọ lọmọ bọ́ sínú ilé tó ń ránṣọ tó manage tó ń ṣe gbogbo ẹ̀ tí gbogbo àárín ẹ̀yin dókó kiri ni. wọ́n fi 20,000 dóyin wọ́n fi 100,000 dóyin ni. ẹ rí bẹ́ẹ̀ ṣe rí ní gbogbo yín ẹ dàbí ohun èlò àlòpàtì ìgbésí ayé yín òun yan. Your life is not worthy of emulation. You look like what you follow. You look like what you represent. ẹ wo bẹ́ẹ̀ ṣe rí. Lizzy, I wish you all the best. gbogbo ogun yìí ó máa ṣe lórúkọ Jésù. ìwọ ló máa lékè àwọn ọ̀tá ẹ̀ lágbára Ọlọ́run. bó tẹ̀ jẹ́ pé mi àti à ń sọ̀rọ̀ kò ní ṣe pé à ń jà but olúkálùkù comment lane ni bọ́yìn ò ní sọ pé káró òótọ́ ká bá sọ. Lizzy, stay on your lane bó ṣe máa ń stay tẹ́lẹ̀. ọba àwa bẹ́ẹ̀ kọ́ bá tẹ̀ tó bá rí bí ṣe máa ń jáwọ́ èèyàn sí blocking sin. Lizzy, just ignore them. wọn bá máa celebrate ẹ wọn bá máa pọ́n ilé, please just ignore them. Don't talk about them. Mi ní kó má dá wọn lóhùn but tí pé èèyàn kan lọ́wọ́ fẹ́ sí mi jẹ́ kí mi náà lọ́wọ́ fẹ́ sí. No, let it stop. Let bygone be bygone. Please Lizzy, jẹ́ kó máa lọ. jẹ́ kó máa lọ. ìyá bàbá Tóyìn tó wọ́n ṣọṣe wọ́n máa jà ní. ó bá ọmọ bòtí kó ṣe wọ́n máa jà ní. Sharon tó tún gbé sórí títí wọ́n máa jà ní. agbátá fi nà yálé ni ó wà lókè ó máa nà yàwó. gbogbo wọn kàn manage ara wọn ni wọn nífẹ̀ẹ́ ara wọn ìtorí wọn ni wọn ń kọ́ common enemy which is Lizzy ni. ọ̀rọ̀ Lizzy ló sọ wọ́n di bestie. ọ̀rọ̀ Lizzy náà dẹ̀ ló máa tún wọ́n ká bí Lizzy ṣe máa ń sọ àdàbíjà ojú èpè lọ. so nǹkan tí máa sọ nìyẹn Lizzy. so please wọn bá máa celebrate ẹ wọn bá náwó fẹsẹ̀ jẹ́ kó máa lọ gbálẹ̀ ságbójú. please má jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan fi ẹ́ dìde. ẹ wo lórí burúkú tó kọrin jọ yẹn sìn tó kọrin pé tán bá wá fún wa wá fún wọn. ó ti ní kọ́ ló máa follow òun lórí YouTube. many of them wọ́n fẹ́ tap into Lizzy's glory ni wọ́n fẹ́ fi Lizzy dìde ni. many people tó jẹ́ pé kò tiẹ̀ jẹ́ kọ́ mọ̀ bí wọ́n exist lẹ́ni just because Lizzy ń reply wọn wọ́n fi Lizzy dìde but ó wà okay. ṣé yóò máa ń jẹun èpè sanra ni ṣé yóò ń fi ọ̀tá ẹ̀ ó fi ń gba monetization ni. gbogbo yín nǹkan tẹ́ bá gbìn lè máa ká. Lizzy, I wish you all the best. So secondly kí lorúkọ lady mo dẹ̀ máa ń rántí ẹ o. lady tí ó bímọ fún Wàsíù tí Wàsíù accept yẹn dáàdì mi Wàsíù congratulations thank you Àgbàtìndé ibi àgbàdé lọ́mọ tí máa bá yín. Bisola Badmus, I wish you all the best. mo rí pé pátí ni kíní yẹn ti ṣẹlẹ̀. Bisola be careful má wẹ̀yìn o àwọn olórí burúkú tó ń yọ̀ ọmọ yẹn gbogbo wọn ló ti bá bàbá ọmọ ẹ̀ sùn o má jẹ́ kó súnmọ́ olórí burúkú ni wọn o. they are envious of you o. ìgbà tí Wàsíù sọ pé òun fẹ́ gbọ́ òun máa gbọmọ lọ́wọ́ ẹ̀ o rí kọ̀ọ̀kan nu olórí burúkú ni wọn o. sá fún wọn jìnnà sí wọn o kó tó mọ̀ sí ọmọ àgbẹ̀ sórí ẹ̀ wọ́n lè sọ pé òǹdó ẹnìkan wọ́n lè sọ pé ẹnìkan ló lọ́mọ jọ sá fún wọn o. èyí gbogbo eré tájá ń bẹ́kùn ṣe yẹn wọ́n fẹ́ cross fork ni o wọ́n fẹ́ wá jẹ́ inú glory yẹn ni o because ìgbà tó ń ṣẹlẹ̀ látijọ́ ẹ̀ o rí wọn o kò sí èyí tó dúró ti ẹnu wọn o. please be careful. You know I love you so much. You are a lady that you are always staying on your lane. I wish you all the best. ọmọ àyàn ojú lórúkọ Jésù. ìrẹ́pọ̀ tó dẹ̀ ti wà láàrin ìwà àti bàbá ọmọ ẹ̀ Ọlọ́run á jẹ́ kó bá ẹ̀ kalẹ̀ lórúkọ Jésù. wà á jèrè àwọn ọmọ gbogbo ẹ̀yin abiyamọ náà ẹ jèrè àwọn ọmọ yín lórúkọ Jésù. lastly Ọdúnládé Adékọ́lá mo rí pé owó dà ń ṣíkí lánàá ẹlẹ́ tó ti ń ṣe mọ́bí fẹ̀rẹ̀ hàn. Ọdúnládé Adékọ́lá, I hope you didn't produce or you didn't write nonsense as you always do because o tún pè ní jagunjagun ṣojoojúmọ́ la fẹ́ fi máa jagun ni. Ọdúnládé Adékọ́lá, mo hope pé that premiere film tó ṣe yẹn kò tó ṣe nonsense be previous one because you all are just competing with yourselves. Mo hope pé kò ń ṣe rubbish tán tún máa wò tán tún máa sọ pé o kàn waste time àwọn ni. Enough of wasting Nigerians' data and time because owó lọ fi ń rà. I hope it's not nonsense. tó gbogbo yín di kàkà ìdí kúkú lánàá ẹwọ dà ń ṣí kínú ohun ẹ wá láàgùn. I hope you did not write nonsense or produce nonsense. I wish you all the best. Love you all.
I'm still coming out. I might be coming out this afternoon on live chat because a lot of people think, right, make a video. We just want to see, just let us have a laugh. And reason I don't come on live chat now is after a month, Facebook man bring it down. But I'll try to come out today. We rub minds and we have a laugh together. I wish you all a favored filled weekend. Have fun, stay safe. Love you all. Bye bye.